ó fẹ́ jókòó níbẹ̀ yẹn ó gbé dìde lórí dìde ọ̀gbẹ́ni dìde tí Ọlọ́run bá kọjú sí òun fúnra rẹ̀ lónìí tó bá gbé òun náà sípò ìyẹn tó ń pè ní kí lórúkọ bọ̀bọ̀ yìí Muyideen tó gbé sípò Agbala Gabriel náà lè rí lọ́la kó lanu kó sọ pé so Ọlọ́run tẹ́ tún lè ṣàyè tiẹ̀ náà báyìí ṣé Agbala Gabriel ní 3-4 years ago ṣé ọmọ ìpọ́lọ́ lè ṣàyè ọmọ yẹn. You don't look down on people. You don't maltreat people because you are better than them today or because you are richer than them. Don't destroy them. That's what I'm saying. Ọjọ́ tí mo ti rí picture yẹn, Bible mi lélẹ̀. Mo rí mo ní ọmọdé yóò la mo ní bọ́gẹ́ yóò kò like Muyideen. Kò dẹ̀ lè like let us call it spell. Are you getting me? The lady ó kàn like owó àti nǹkan tí invest nínú ayé ó ti ní shop ó ti kọ́lé fún ó kàn máa kọ́kọ́ kọ́lé láyé ó kọ́kọ́ máa marry láyé báyìí ẹni tó nílé ló fẹ́ ó dẹ̀ ní shop ọkùnrin tí kọ́kọ́ balẹ̀ náà bí tó máa sùn sí ó tún wá mọ Agbala Gabriel wọ́n tún máa ṣiṣẹ́ nínú Agbala Gabriel wọ́n tún máa ṣiṣẹ́ pẹ̀lú owó wọ́n tún bá yáwó lè fún wọn síbi tán ti ń ka owó àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lówó ṣìbìrì tó wá tún mọ̀yàn nínú ṣọ́ọ̀ṣì á tún lówó àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní kó máa lọ ìyá ọkọ ẹ̀ sọ fún pé ibi tí ìgbín bá ti fà kára wọn máa tẹ̀lé ipe máa bọ̀ ibi tó máa fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ ibi tó máa sì fi yọ̀ sí ló máa ń ṣomi sí máa bọ̀ máa tẹ̀lé òun èyí tí mo fẹ́ wò tí mo wò ń sìn ẹ mọ nǹkan tó sọ kò tẹ̀lé ọkọ ẹ̀ ìyẹn dẹ̀ sọ pé òkè tẹ̀lé ilé yín sì wà ń bẹ ṣọ́ọ̀bù yín náà wọ̀n dẹ̀ nígbà lọ́wọ́ yín ilé yín wà ń bẹ ṣọ́ọ̀bù yín dẹ̀ ṣì wà mẹ́wọ̀n nígbà lọ́wọ́ yín ọmọbìnrin yẹn lòun ò lọ kò fẹ́ tẹ̀lé wọn fẹ́ tẹ̀lé ó ṣàní kó ẹsẹ̀ àárọ̀ kó má padà sẹ́sẹ̀ àárọ̀ meanwhile bó ṣe lọ yẹn tó máa ní òkè wọn kọ̀ sílẹ̀ gan ẹnìkan wọ́n tún lè gba ṣọ́ọ̀bù fún níta àti ìyàwó yẹn bọ̀ ti ìyàwó yẹn ó ti rò pé òun fẹ́ use bọ̀bọ̀ yẹn ó fẹ́ bayé ẹ̀jẹ̀ ó fẹ́ trash ẹ̀ he ready to trash she's ready to trash that guy for anything. She's ready to trade that guy for anything. Àwọn tó kọjú sí Agbala Gabriel tó ṣàánú fún tọ́lọ́run lò wọ́n lè lọ Ọlọ́run tún lè lo àwọn tó ó lè lò wọ́n náà ó dẹ̀ tún lè lo ẹlòmíràn tó tún dájú wọn lọ láti ṣàánú fún bọ̀bọ̀ yẹn náà. Ẹ jẹ́ ká máa call that just call a spade. Ìkà ò dá láyé yìí o. Ìkà kò dá. Àwa tí a dẹ̀ ń pera wa ní orílẹ̀-èdè tá fẹ́ jẹ́ kí Nàìjíríà dá. We always cause a lot of problem, a lot of calamity. Tí ó jẹ́ kó yẹ dé la máa fẹ́ ṣe. Things that are not good, we supported it as if it's good. And then ama tó bá dile la tó bá go wrong tán, ama sọ pé you know, Nigeria is not easy o. Pé ìjọba ẹ kò dá o. Kíni kò ṣe o. Ta ló fẹ́ gba ọmọ yẹn lẹ̀ sí Muyideen yẹn. Tá bá kúkú speak fún. Kí ni right Agbala Gabriel láti nà bí ẹni máa pa bẹ́yẹn. Ẹ wo ara ẹni. Ó lóun ò fẹ́ kó máa nà ó ló ti di pé ẹ̀jẹ̀ ń jáde. Ẹ̀jẹ̀ ń jáde tòótọ́ wọ́n nà Agbala Gabriel bọ̀bọ́ yẹn ju Agbala Gabriel lọ́jọ́ orí. Owó tí Agbala Gabriel bá ti dolówó lẹ́nì kì í ṣe owó ẹ̀ ló ná. Àánú wọ́n lòun náà ṣe nǹkan ni pé gbogbo tó ti ṣe ó tìrì àwọn èèyàn. Tó bá dẹ̀ tí wá ṣe nǹkan tó tìrì àwọn èèyàn tó jẹ́ káwọn èèyàn súnmọ́ ẹ tó fi fẹ́ràn ẹ. Ó tún ní wá ṣe nǹkan táwọn èèyàn máa fi kórìíra ẹ. Owó kéde tó owó bá ti ń dé sọ́wọ́ àwọn èèyàn púpọ̀ ó máa ń jẹ́ kó ní ìgbéraga àjàjà tó bá ti jẹ́ pé àwọn kan ló ṣiṣẹ́ owó yẹn tẹ́ bá rẹ̀ tó ṣiṣẹ́ owó yẹn gogo fúnra rẹ̀ wọn kì í ní ìgbéraga they used to be humble ṣe rẹ̀ tó bá jẹ́ pé wọ́n kàn tọ́jú ẹ̀ sí lọ́wọ́ àbí wọ́n kàn fowó yẹn lára ẹ̀ wọ́n fi help ẹ̀ kò ní wọn kì í láàánú wọ́n máa ń ní ìgbéraga wọ́n máa oppress àwọn èèyàn. Yes, Agbala Gabriel is not the owner of the money, the enjoyment tó ń ṣiṣẹ́ fún lónìí àmì tó ń jẹ lónìí kò ṣò lónìí tẹ́ bá wò physically when you look at it even spiritually. But torí pé ó ti ṣe àwọn kankan tó please àwọn èèyàn ó tẹ̀lé má please Ọlọ́run but tó ṣe certain thing ẹlòmíì ó lè sọ pé torí pé kàn ṣe àánú fún ọmọbìnrin kékeré yẹn ló ṣe treat ẹlòmíì á ní anything tẹ́ni bá ṣe máa lè ṣe fún ó ti touch àti ẹnìkan Ọlọ́run dẹ̀ wá ti gbà fún ẹni yẹn ó ní láti máa ṣe nǹkan burúkú tó bá jẹ́ pé Agbala Gabriel ló kọ́kọ́ jáde tó wá sọ fún wa pé ọmọkùnrin yìí ó
Masali kaoribaya kasaida yagaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa ṣáàdálì kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó já dànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ṣe yamayama o, ọmọkùnrin yìí o, bóyá ó ṣe bákan fún ìyàwó ẹ o, a dẹ̀ ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ o, a ti gbé fún wọn o, a ti gbé fún ìyàwó ẹ o, torí pé ó ṣe yamayama. Ó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ, kí ló máa jẹ́ kó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ìyàwó, lọ́wọ́ ọkọ tó máa gbé fún ìyàwó. Ṣé ìwọ lè gbàrú ẹ̀wọ̀ tó ń wò mí yẹn? Ìwọ tó ń wò mí yẹn, ìwọ tó ń sọ̀rọ̀ tó sọ̀rọ̀ fún tí gbogbo yín tẹ condemn Muyideen. Ṣé tẹ níyàwó sílé, ṣé lè jẹ́ kó gba gbogbo yín? Àbí gbogbo nǹkan tí Àgbàlá Gabriel ní kó wá gbà lọ́wọ́ Àgbàlá Gabriel, kó wá kó sí ọwọ́ ìyàwó ẹ̀, kó ní kó máa control ẹ̀. Kí ìyàwó ẹ̀ wá di ọ̀gá lórí ẹ̀, kí ìyàwó ẹ̀ máa ṣe yamayama, kó máa sun yàrá ọ̀tọ̀ọ̀tọ̀.
ó dá mi lójú Muyideen ò lè sọ many things tó ṣe ni this lady kò ní máa gbà láyè kó bá òun sùn what a nonsense ni mẹ́ tó o bá lè fẹ́ yàn tó o bá ti láìkẹ́ má tó torí owó má fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní yàrá tó ń sùn sí ṣé wọ́n ti bímọ ní àkàìmọye owó tí Àgbàlá Gabriel gbà tó torí Muyideen ó tún gbà tó tún ṣàánú fún Muyideen ó tún jẹ́ kí inú àwọn èèyàn dùn sí gan lára oore tó ṣe tínú ayé dùn sí jù lára àwọn oore tó ṣe ìtì Muyideen wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá rí Muyideen yẹn ṣé ẹ̀yin rí bó ṣe wà ní church ẹ̀yin rí bí ẹni tí ọwọ́ tó dá wà lára ẹni ẹ rí now it's not looking good. Gbogbo nǹkan tó ṣe náà dẹ̀ kò dá o ìwà burúkú kò dá rárá ọmọbìnrin yẹn ìwọ wá ń kẹ́ńsì olè go digger ó mọ̀ pé ò láìkẹ́ nìyẹn níjọ́ yẹn náà níjọ́ ń ṣe wedding mo ṣáàrí Muyideen gbẹnu sí lánàá ṣe ló ń ṣe báyìí ṣe lè pé ṣe nìyẹn ọjọ́ yẹn tó ti mọ̀ pé ókè o àwọn èèyàn ṣe ẹjọ́ o bóyá bá dádì yín lè máa sọ bóyá pásọ Gabriel kán bá ẹ fọnu fún ọkọ ẹ o kán dẹ̀ bá tó tẹ́ni ó bá ní body mouth odor ó ní nǹkan tó máa ṣe fún tẹ́ni ẹ̀ máma tí ò ní rùn mọ́ wàá change ayé ẹ bó ṣe wà yẹn tó bá bọ́ sọ́wọ́ ẹlòmíì tó mọ ẹni èèyàn tọ́jú kó jẹ́ kó lọ bọ́ sọ́wọ́ wọn ní London yẹn wọ́n máa change ẹ̀ fún ẹ wọn ò ní mọ̀ eyín ẹ̀ tó ń jẹ́ kó ṣò ní gbogbo pàpọ̀ ní ó lé yíyọ ẹ̀ mo mọ àwọn ọmọ gáràjì tó yẹ pé yín wọn yọ wọn lè yín rárá tó má dẹ̀ jáde gbogbo ọkùnrin obìnrin tó pé wọ́n ti touch wọn up gbogbo obìnrin anybody máa sọ pé wọ́n fẹ́ fẹ́ wọn you don't see ni táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí fi gbogbo ayé àwọn èèyàn wọ̀nyẹn níta wọ́n ṣe kọ́kọ́ rí káwọn èèyàn tó rí àánú gbà kó tọ́lọ́run kó tó ṣàánú fún wọn kó tó lówó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ rí wọn ni Ọlọ́run lè touch anybody owó ló máa ń jẹ́ kí nǹkan dáa tí owó bá dẹ̀ wà tí bí owó bá dẹ̀ sí mọ́ tí ìfẹ́ náà ò sí kí ló dé ẹjọ́ o ẹjọ́ torí Ọlọ́run mi kí lè yín jàre ẹ̀ ní kú lẹ́yìn yẹn wá ń kí n sunkún Muyideen is a clever boy ó ní tí gbìn bá ti wà ó ní mi ìkọ́ ẹ̀lẹ̀ ìyàwó mi ló jẹ́ ìwà tó jẹ́ ìyàwó èèyàn kí ló wá fẹ́ tẹ̀lé nìyẹn fún wọ́n tún sọ fún yín pé tẹ̀lé ọkọ ẹ ṣọ́ọ̀bù yẹn àgbà lọ́wọ́ ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ilé náà ti yín ni ó ní ó tí o wá tiẹ̀ sì kúrò mẹ́ tó bá di lọ́la ńkọ́ ó lè tó bá tiẹ̀ wá di lọ́la tí gbogbo tension bá lọlẹ̀ tó bá lọ tún bẹ̀yẹ̀ pé kán lọ bẹ́ẹ̀ àbí tó padà gbé sítórí ẹ̀ but nítorí pé ó ní mission is ready to kí ni àǹfààní marriage tó ṣe Muyideen ò tí níyàwó I tell you and there's a lot of secret tọmọ yẹn náà tó tọ́ ni mo ń sọ there's a lot of secret tó ti wà ńbẹ̀ yẹn ẹ kò lè máa wo Muyideen bí wèrè ń sìn ó fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ tó bá wà ńbẹ̀ yẹn náà nǹkan tí wọ́n bá fún ní kankan ókè ìgbà tó ti wà ńbẹ̀ lẹ́yìn tó ti gbowó ṣé mi tell you tó bá jí àkáǹtì ẹ̀ gangan náà kówó sí àkáǹtì Muyideen ó lè ti fine jù bẹ́yẹn lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá jí àkáǹtì ẹ̀ gangan náà kówó sí owó tó ń lọ yẹn owó tó ń gbà fún yẹn ó lè ti fine jù bẹ́yẹn lọ kó ti ṣe dáadáa ju nǹkan tí wọ́n rò pé wọ́n ṣe fún yẹn lọ kí là ń sọ tá à sọ ẹ má jẹ́ ká máa tanra wa jẹ́ o irọ́ ò dáa o mi lè sọ pé torí pé ọmọ yẹn ń sin Muyideen sí orí jákujáku ká má lè sọ̀rọ̀ fún kí ló fẹ́ owó ló máa ń tún nǹkan ṣe náà kò sí nǹkan tí ṣe òkè ń sọyàn dà láyé iṣẹ́ máa jẹ́ kéèyàn dàbí mechanic nígbà tí ó ṣe mechanic iṣẹ́ máa jẹ́ kéèyàn dàbí wèrè nígbà tí ó kì í ṣe wèrè iṣẹ́ máa ṣe kò sí nǹkan tí iṣẹ́ ò lè ṣe fún yàn tó bá dẹ̀ dé náà kẹ̀dẹ̀ tí òun bá tó wá kó sọ́wọ́ ibi tí wọ́n ti nífẹ̀ẹ́ tí ò ṣe pé wọ́n kàn fẹ́ use it just trash you then your life will change and bounce back a máa glow náyé ọmọ yẹn ò glow náyé ọmọ yẹn ò flourish now ó wá bẹ̀rẹ̀ sí sọ báwo kí lẹ́ ń fowó ṣe owó yẹn ń kọ́ ó máa ọkọ mi máa lọ ń ta Ìjẹ̀bú ni ọkọ mi máa lọ ń ta kíní kan ni ọkọ mi sọ pé kó máa ta o mi ní kó ta tẹ́tẹ́ kò dẹ̀ purọ́ tẹ́ bá tó bá yẹ pé ń purọ́ ni wọ́n sọ àní bí Àgbàlá Gabriel bó ṣe treat ẹ̀yẹ kò dá sẹ́ẹ̀ tó bá lòun ṣoore fún àwọn èèyàn kan náà lòun ṣoore fóun náà oore tí gbogbo auditorium tó ti kọ́ yẹn àti gbogbo nǹkan tó ti ṣe yẹn I tell you àwọn kan náà lòun ṣe fún ọ̀dẹ̀ náà pa tán bá nà pàbí náà ṣayé yamayama kò ní máa dán kò ní máa dunnú inú ẹ̀ ò ní máa dùn ayé tó bá gbé bọ́n ṣe fóun tóun ṣe ń ṣe fún Muyideen yẹn òun náà ti sọ pé òun ò ṣe Christian mọ́ ẹjọ́ kí ló dé tẹ́ bá fẹ́ pa àwọn tó torí kíní kan ẹjọ́ jẹ́ kóun padà síbi tó ń ti bọ̀ wọ́n pa orówó lójoojúmọ́ dẹ̀ ń kọ́ auditorium ó dẹ̀ ṣe big person ó dẹ̀ but ilé àwọn tó bá wà lọ́bẹ̀ ẹ máa dààmú wọn
ẹni fẹ́ kàn kọjá àwọn èèyàn máa sọ pé ẹ jẹ́ káwọn eléyìí náà ga ẹni fẹ́ kàn ga ẹ bá máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ why now wickedness is not a good thing ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká change Nigeria change you people in position change ẹ̀yin tẹ́ ti jìyà rí tó yẹ pé ẹkùn ráàánú gbà sọ nílé ni don't destroy people wò ó ṣe rí nígbà tí mo wà tí mo tiẹ̀ wà on my own little way táwọn èèyàn gbé pẹ̀lú mi àwọn èèyàn máa ń rò pé ọ̀dẹ̀ ni mí ń ṣọ̀dẹ̀ náà ọmọ ọ̀dọ̀ mi a máa jọ wọ aṣọ kan a lè jọ jẹun nínú àwo kan a lè jọ ṣe kì í ṣe dandan kí n wọ aṣọ tí n bá wọ̀ kò ní ṣe òun ni kí n wọ̀ fún kí n ra fún you understand me because mo kọ̀ wé pé in fact nígbà kan rí mo ti bèbè fún mo ayé mi ti dàbí ayé tí wọ́n rí that's what the way I used to think mo kè táyé mi ò bá ti dàbí tí wọ́n rí màmá wò kó kèé torí bóyá torí pé mi bàbá mi ó bẹ́tà jù wọ́n lọ àbí mo kàn ní oore ọ̀fẹ́ kò ju tójú tí wọ́n lọ ní so don't let us treat ourselves as if we are nobody so tiẹ̀ ẹni tí ò jẹ́yàn lẹ́ni ìwọ́n tó jẹ́yàn oore ọ̀fẹ́ náà lórí gbà ẹ wo Ayinka Aláṣeyọrí nígbà tó dé bíbà ẹ wo bí àwọn àgbàlagbà àwọn tó wà nínú ayé irú àwọn Lagos State kìíní yẹn wọ́n rí help ẹ̀ gan ẹni wọ́n máa pè é wọ́n fún lówó ó ní kò sáyè lókè wọ́n fún Ọlọ́run fún láyè lókè kìíní kan Ọlọ́run change life ẹ̀ look at him today I mean look at her today she grown she's okay inú ẹ̀dùn ó ń ṣe kìíní yẹn sí like ó ń kọrin sí orin ọmọ máa jáde inspiration máa jáde lójoojúmọ́ bọ̀kẹ́nì kan wà nínú ilé kan máa dùn pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀ torí pé ó ti ká lẹ́yìn torí pé kò ó rí kó tó fẹ́ ni ó lè wọ́n dẹ̀ ní pé ńgbà tó wà ńbẹ̀ yẹn ìwọ ìyàwó wèrè yẹn àmórúkọ ẹ̀ gan I don't want to call you name Ọlọ́run níṣẹ́ ń wèrè torí àti ìfi wèrè kàn ẹ́ ń sìn àti ìsọ pé wèrè náà ń sìn tó ti ń ṣe bí wèrè fọ́kọ ẹ̀ tó fẹ́ trade ọkọ ẹ̀ wọ́n máa na ọkọ ẹ̀ wọ́n máa nà kò tiẹ̀ lójú ni ọkọ tó máa dá dùbúlẹ̀ lójú mi tó máa nà kì í ṣe ọkọ tèmi mi ì lè ever do not see anybody kò síjà tá a bá lè máa jà we got to settle the fight ni oh gbọ́kàn tó sọ ni only you do you want to support him wá fi ìyá ẹ̀ àti bàbá ẹ̀ àti church member gan sílẹ̀ wá darapọ̀ mọ́kọ ẹ̀ yẹn mi pé you have to discuss something concrete ìwọ ló máa pẹ̀tù sínú ẹ̀ máa jọ sọ̀rọ̀ kì í ṣe gbogbo nǹkan tó bá ti sọ nílé ìwọ ló máa lọ sọ fún pastor ló máa sọ fún ọmọ ìjọ tí security máa nà ọkọ ẹ̀ bí ẹni máa pa tó bá fẹ́ gba igbó mímu lẹ́nu ẹ̀ o lè gbà tó bá jóbìnrin gidi tó bá fẹ́ gba gbogbo ìwà burúkú lẹ́nu ẹ̀ o lè gbà bó dẹ̀ ṣe wà tó tún lọ́ọ̀fẹ́ yẹn wọ́n wá gbà ó fẹ́ kó gba gbogbo nǹkan tó ní kókó fún ẹ àkúkú mọ̀ bóyá ìwọ náà ló dẹ̀ bóyá ìwọ ló wà behind it now tó ń sunkún èké gbé kókó rìn lọ nínú ilé ṣé are you born again ṣé o born again ni do you have the fear of God wait níbo ni background ẹ ṣé wọ́n tiẹ̀ wọ́n kí a lè máa ṣe background kì í ṣe kọ̀fẹ́ ni ṣé kì í ṣe ọpọlọ òṣì ló fẹ́ ló fi dá gbogbo nǹkan láti gba gbogbo nǹkan ẹ̀ kọ́ lè tọ́ṣọ̀ ìyẹn pa ìyẹn kúrò nínú ilé kí gbogbo nǹkan tó ń ṣe fún kó tó sú kíṣọ̀ ìyẹn tó sú pé òun fẹ́ jáde lọ òun fẹ́ lọ máa gbàárù kó máa lè rówó ná tóun bá dẹ̀ ta tẹ́tẹ́ òun lè jẹ́ lóto bẹ́ẹ̀ ni nǹkan tó rò lọ́kàn nìyẹn pé akílódé òun ò lè wá kú o ó dẹ̀ nílé kí ṣe gbogbo nǹkan lógún kí ṣe gbogbo nǹkan làṣà sígbà míì wọ́n tọ́jọ́ ibẹ̀ yẹn kó look dirty sí gbogbo orin tó ṣe fún yẹn kò rí mọ́ because wọ́n tọ́ṣọ́ ayé ẹ̀ wọ́n provoke ẹ̀ wọ́n dààmú ayé ẹ̀ wọ́n jẹ́ kọ́kàn ìbalẹ̀ kò wá rí rere ńbẹ̀ mọ́ ó wá rí ibi ṣá ó wá di pé kó máa nà ṣé wọ́n máa nà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni wọn ò nà ìgbà tó di pé fẹ́yàwó náà bẹ̀rẹ̀ sí í nà bí ẹni máa pa for what why kí ló fẹ́ fara dáradára tó tí Àgbàlá Gabriel máa nà àgbàlagbà kó owó it's not palatable it's not done anywhere for you beating somebody elderly person tó dàgbà jù ẹ́ lọ lọ́jọ́ orí wickedness lè mérí sí of the highest order gbogbo àwọn tó ti dáwó fún ẹ yẹn kẹ́mi dọ́dọ̀ tiẹ̀ náà kẹ́mi fọ ilé tí kí n mú ẹgbà tiẹ̀ kí n mọ́kò kí n sọ mú orí ẹ àbáwọn tó fún ẹ lówó ńláńlá kó sòkò mọ́ ẹ lórí kó àwọn tó ṣe kiri kó bẹ̀rẹ̀ sí torí pé wọ́n fún ẹ lówó kó bẹ̀rẹ̀ sí náà wọn nínú ẹ̀ pa ni ṣé ó máa lè dúró nonsense. I want to see maybe mo máa rí ti Àgbàlá Gabriel mo fẹ́ wò bóyá mo máa rí ti Àgbàlá Gabriel I mean bóyá mo máa rí ti Oríyọmí Hamzat òun ò gbé yẹn o bọ̀bọ́ yẹn jókòó dẹ̀ lédè ọgbẹ́ni stand up owó ẹ̀ ló fi rà ni wicked you are wicked ó gbéraga gan yes ó gbéraga àwọn onígbà yẹn àwọn church kan tó máa ń ṣò lọ tó bá dẹ̀ di lẹ́yìn kamẹ́ pẹ̀lú orí mi ti ẹ̀fẹ́ kó Oríyọmí Hamzat gan kó support ẹ̀ for this nonsense things although Oríyọmí Hamzat is so I don't know
I don't want Oriyomi to, because Oriyomi like nǹkan tí mo wọ́n sìn ó dà pé Oriyomi support yẹ mo dẹ̀ ti gbọ́ language kan tó sọ pé ẹ jẹ́ ká máa bu ara wa láṣìírí ẹ jẹ́ ká máa bu ara wa láṣìírí no tó bá ti ń ṣe nǹkan tẹ́ bá ń bò nǹkan tó bá burú mọ́lẹ̀ búburú yẹn máa pọ̀ sí society tẹ́ bá dẹ̀ ń ṣe lójú àwọn èèyàn tẹ́ ṣe lójú àwọn náà máa tún ṣe tiwọn wọ́n á tún ṣe lójú àwọn èèyàn bí búburú yẹn máa tọ̀ kálẹ̀ nìyẹn ṣé ti yé bí búburú yẹn máa lọ káàkiri wọn máa ní my boss did this I can do it also another person máa ní ọ̀rẹ́ mi ṣe èmi náà lè ṣe bẹ́ẹ̀ a tún ṣe yẹn náà a tún ṣe lójú ẹlòmíì bí búburú ṣe ń tàn nìyẹn ẹ jẹ́ ká máa ṣe dáadáa kálẹ̀ ẹ jẹ́ ká evangelize dáadáa táwọn èèyàn bá ṣe dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà sí ebi apá wọn kú tó bá ti dájú tó lè ṣe yamayama tó lè ṣe bí ọ̀gá wọn máa fún ẹ lówó kò dá o ìwà tí ò dá ni òun ló sọ wá di nǹkan báyìí àwọn olórí wa wọn máa burú sí wa ńgbà mí you know àwọn èèyàn ara lé aburú ara ta aburú kò dá o ẹ jẹ́ ká ṣe dáadáa fúnra wa Agbala Gabriel mi ní support ẹ mi dẹ̀ jealous ẹ bí mi ò bá ní auditorium ọmọ mi lè ní mo dẹ̀ sì lè ní tó bá wù mí tí bá sọ fọ́lọ́run Ọlọ́run lè ṣàánú mi ṣùgbọ́n torí pé oníyẹn náà má tó torí ẹ̀ kó wá báyẹ̀ ní mí tí ò tí tó ẹ jẹ́ ṣótiyé kó rántí pé ọjọ́ kan náà wà tíwọ náà dàbí aṣálẹ̀ ọjọ́ kan náà wà tíwọ náà ò ní kankan tó sọ wípé àwọn ẹbí àtàrà ẹ̀ náà ìyá ẹ̀ kú nítorí pé kò rówó tó fẹ́ fi ra oògùn ní ìfi yọ ẹ́ o owó tó gbà tó ń dá fún ọmọkùnrin yẹn gbogbo mẹ́ni owó ni wọ́n ti dá fáwọn èèyàn tó ní kó fún wọn náà but a sọ pé bí téèyàn bá ti ń jẹ tó bá ti ń ṣe ló ti ń jẹ but ó ti dájú ó dẹ̀ ti fi gbéraga kún ó dẹ̀ ti ń ṣiṣẹ́ burúkú o tó bá lọ nítorí ó sọ pé Muyideen ó fẹ́ fẹ́ yàwó kan London tó bá lọ ní kí wọ́n lọ gbé tán lọ bẹ̀rẹ̀ sí lo Muyideen àtìyàwó ẹ̀ fún iṣẹ́ burúkú kan lọ sí America you dey your own o death sentence náà fẹ́ pass sí orí gbogbo nonsense yẹn ní Nàìjíríà you get me so mi ìdẹ̀ bà ẹ́ jẹ́ mi ìdẹ̀ hate ẹ́ mi ìdẹ̀ jealous ẹ́ o sórí gbogbo tá a bá ní láyé náà ayé náà ni ayé ni rọ́mọ ọ̀run ògbèké téèyàn bá ti dé bus stop ẹ̀ tó bá ti dàgbà gan á kú gbogbo ayé la bá gbogbo ayé la máa fi sílẹ̀ sí níta bá dẹ̀ ti ṣe láyé náà la máa lọ jábọ̀ wọn la máa jábọ̀ follow according to Bible ó dẹ̀ possible ṣé ti yé bẹ́yìn ó possible because ẹni tó bá ti ń ríran tó dẹ̀ máa ń rí revelation tó dẹ̀ ti lọ sí trance rí dáadáa á mọ̀ pé ayé kejì wà bẹ́ẹ̀ ni torí pé nìkan ò tó ẹ kó wá fọwọ́ ọlá kó wá fi agbára torí pé ó ti wà kọ̀dẹ́ tó kó wá máa fi jẹ́ níyà Ọlọ́run kò fẹ́ Jésù ta sọ pé àwa tẹ̀lé yìí ó nice to the core Jésù tí ò ti ní jẹun tó máa serve àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ Jésù tó ń fọ ẹsẹ̀ ọmọ ọ̀dọ̀ àwọn tó ń fún lóúnjẹ ó ń fọ ẹsẹ̀ wọn Jésù tó máa tọrọ oúnjẹ láti fi bọ́ èèyàn Jésù tó ń ṣèkà fún náà búlọ́ ìṣìṣì tó sọ pé bàbá dáríjì wọn tó ń kàn mágbélé bàbá tó sọ pé bàbá dáríjì wọn tó pọ̀ nǹkan mọ́ tó ń ṣe Jésù tó ń pín aṣọ ìlẹ́tẹ̀ lójú ẹ̀ òun fúnra rẹ̀ ló ṣiṣẹ́ ọmọ kápẹ́ńtà ni ọmọ Joseph gbẹ́nàgbẹ́nà we wicked people I don't like it ọjọ́ tó ń sọ̀rọ̀ bàbá Súbèbè náà tó ní kó máa touch up Súbèbè náà ó gbé mo jáde mo wá sọ̀rọ̀ Súbèbè ń jẹ́ mi ò fẹ́ mọ gbogbo ẹ̀jẹ̀ tí Súbèbè ti ṣe ó ti jáde ó ti kọ̀rọ̀ fún forgiveness you know I said it kò sí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn kò dẹ̀ sí nǹkan tó fẹ́ fà mí but mo kàn hate wickedness ni adíkò kan bílípò jùyàn lọ́kọ̀ kan fẹ́ bá yé ẹ̀jẹ̀ fọ̀ fún un okay gbogbo àwọn tó dáwó fún yín kán bẹ̀rẹ̀ sí náà yìí tán bá ti kówó sọ́wọ́ yín náà tó kán bá ní ẹ máa fi ṣe nǹkan tó dáa ẹ máa tọ́ṣù àwọn tẹ́ bá ti ń ṣe fún bíi pé agbára yín ni agbára yín kọ́ o kí ló ń preach àkàìmọye àwọn tó ń preach tó rí ọ̀nà lẹ́nu kí ló ń sọ àkàìmọye àwọn tó ṣoore jù ẹ lọ tí wọ́n ti rí àwọn èèyàn wá sọ pé nísìnyí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí tí wọ́n á jáde fún Muyideen pé àwọn gbogbo ẹ̀yin sẹ́ẹ̀tì Muyideen ẹ̀yin sọ̀pọ́tà Muyideen kò ní dá ẹ̀yin wèrè aláṣọ funfun kan báyìí tẹ́ máa sọ pé ẹ̀yin ṣògùn yẹn ẹ má ta sí mi ò tẹ́ bá ta sí mi máa rún o if you ta sí mi you go runs torí máa yẹn bá ta sí ẹ tó máa ṣe tán sìn ẹ máa sọ pé kìnnìkan ṣe ló ń jealous mi I don't jealous you ẹ̀yin lẹ máa ń wò mí ẹ̀yin lẹ máa ń rí mi àwọn kan máa sọ pé àwọn kan Ọlọ́run ló sọ pé wọn ò ní crowd ẹnìkan tiẹ̀ sọ lẹ́ẹ̀kan ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló sọ pé wọn ò ní crowd báyìí pé wọ́n ní crowd ni wọ́n ti kìnnìkan let me tell you
ní orí social media yìí láà mi ò lè sọ àwọn others o Ọlọ́run dáríjì mi tó bá jẹ́ ìgbéraga nínú àwọn tó wà nínú fraka tó kọ́kọ́ ní millions tó wò èmi ní Bọ́lá Fọláṣadé ni kò ṣe lọ́dún yóò 2021 2020 ṣé ti yé kò sí monetization ṣé ti yé mẹ́yẹn mo ti ní fídíò tó yẹ pé mo ní 30 mo ní 50 mo ní 30,000 tí mo ní 50 million fídíò mi ẹyọkan mo dẹ̀ lè ṣe fídíò mi kò jẹ́ pé 10 like náà máa fi sórí ẹ̀ fún mi a lot of people tó jẹ́ pé wọ́n tún jẹ́ great people tó wọ́n máa sọ èdè Spanish oríṣiríṣi èdè tó wọ́n máa tag mi máa forúkọ mi ṣe tag mi nìkan máa rí tó wọ́n máa tag mi tẹ́ pé mi ò tiẹ̀ ní máa ní kí wọ́n sọ báyìí mi ò mọ̀ because fídíò mi go viral dọ́dọ̀ wọn mọ tèmi náà sọ but àwọn náà wọ́n kàn rí pé go viral they tag me also maybe I can share them on my platform so ìgbéraga ò dáa tó bá jẹ́ pé gbogbo yẹn tí monetization mo account bá ní monetization Ọlọ́run lè èmi náà máa swim máa sọ̀rọ̀ nípa owó ní dọ́là ní máa sọ I tell you but during that time yẹn mi ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ monetization gan ìgbà tí mo wá gbé sí báyìí mo ṣe rí pé mo fẹ́ bẹ̀rẹ̀ monetization èmi dẹ̀ máa ń sọ̀rọ̀ mo máa ń jam talk no not jam talk mo máa ń sọ̀rọ̀ gan I do expose myself I never knew then that a lot of enemy are on the social media so mo máa ń tú gbogbo àṣírí ọ̀rọ̀ mi sí orí bẹ̀yẹn pé mo ti monetize wọ́n tẹ̀ ti monetize fún mi wọ́n béèrè kíní kan bí wọ́n kàn ṣe wá straight ní tán wá sùn mí sí court wọ́n ṣe sùn mí sí court wọ́n máa wúra account mi láì pam wọ́n ṣe wúra account mi nìyẹn. I was going to court I was stressed and the court tí mo lọ ní orí Facebook kò tí ì sí ìyálàyẹ anybody tó lọ rú court yẹn rí ọdún méjì ni mo fi lọ sí court 2 good years. The baby bàbá ọmọ mi kú ní wọ́n sùn mí ní November bàbá ọmọ mi kú ní January yẹn ṣe mọ̀ pé ní January yóò yẹ pé gbogbo nǹkan kó lọ smoothly bẹ́ẹ̀ kan kí anything tí má ti ṣe anything kan kó tẹ̀ wà forgotten now they now start with me I was going to court bọ́mọ mi ṣe ń sunkún people need to wọ́n gbọ́dọ̀ tú ọmọ mi I tell you wọ́n gbọ́dọ̀ tú ọmọ mi because kì í ṣe pé wọ́n ṣẹlẹ́dà ọmọ mi gan. My daughter will be stressed, will be crying for the father that died. The court, ma lọ sí court, will be trouble here. In fact, tí bá rántí nǹkan tó ṣe fún mi níbí báyìí mi ò kí ń rántí pé Canada is a wonderful country mọ́. Tí bá sọ pé I want to go home, I want to leave this place. When I remember the trouble I went through, especially my daughter, ó máa jẹ́ kí gbogbo kíní yẹn kó rùn sí mi. Bẹ́ẹ̀ ṣe rí tí bọ̀bọ̀ yẹn ṣe nìyẹn pé it's better for me to be alive. Ọlọ́run sì lè rán láàánú sí mi. Gbogbo ẹ̀yin olórí burúkú ẹ wá jáde. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Muyideen. Bóyá ló lè rán láàánú mọ́ láyé, bóyá Ọlọ́run lè ṣàánú fún ẹ mọ́ láyé, Ọlọ́run ní ṣàánú fún ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn aláṣọ funfun wọ̀nyẹn. Ó tiẹ̀ ní wèrè kan báyìí tó lòun aláṣọ funfun tó lòun máa ń ṣoògùn báyìí. Ṣó ara ẹ má máa tag mi tó bá di dìgbà olórí burúkú ẹ because you always want me to mention him I hate you. Ṣọ́ọ̀ṣì onípákó òṣìwò ni òun ló ń sọ. Àwọn ṣọ́ọ̀ṣì tó ti wà láti 35 years ago tó ti wà 40 years ago mo mọ̀ lára wọn tó ń dẹ̀ mọ̀ mí face to face kò ń ṣẹ̀yìn tẹ̀ ṣẹ̀ sáwọ̀ ní 2000 nígbà tí covid dé lẹ lọ kan ṣọ́ọ̀ṣì pọ̀ lẹ bá máa dé fìlà wèrè kan ẹ má kọjú mọ́ mi ń fẹ́ fún yín ní audience kò yẹ pé mo ń bẹ̀rù yín I don't want to give you popularity on my platform when I talk about you let me tell you mo lè sọ̀rọ̀ nípa president mẹ́fà tó bá wò yín president ló mẹ́fà ni I can tell you 6 president tó máa rí yín ní orí platform kékeré tí ẹ máa rí pé kò sí ìròyìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe tẹnu. ṣùgbọ́n mo lè má jèrè wọn torí ẹni tọ́nà bá rán sí ọ̀dọ̀ máa ń ṣèyàn lórí mo lè má jèrè wọn ayúdẹ́tí mi ò fi boast mi ò fi proud ẹlòmíì nínú yín nínú bó ṣe pariwo tó látọ̀ dùn èrò dẹ̀ máa pọ̀ láwọn platform ẹ̀gbọ́n ẹ nobody tó jẹ́ gómìnà kò rí fídíò ẹ̀ rí kódà wọn ò dámọ̀ nínú ayé ní Nàìjíríà gan lórí Facebook ló ti ń dún díẹ̀ wọn ò dámọ̀ báyìí lórí mídíà ó dẹ̀ máa ń lérò púpọ̀ torí pé Facebook you can get crowd on Facebook kó dẹ̀ jẹ́ pé anybody ò ní rí ẹ o wọn ò ní mọ̀ ẹ gbogbo àwọn tó wò yẹn wọn ò ní dá ẹ mọ̀ wọn ò tiẹ̀ ní tó rìn dé ò ní mọ̀ ẹ ìwọ náà ò dẹ̀ ní mọ̀ so kì í ṣe ariwo ní music o ariwo kọ́ ni music ariwo kọ́ ni melody o ó ti yé so ẹjọ́ ẹ torí Ọlọ́run
ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ̀yin ọmọ Nàìjíríà wickedness inú wa ti ń pọ̀ jù these days tá bá labi kan kọjá tá rí pain níbì kan a máa gbàgbé nígbà tá bá tù wá tán páwa náà má ti lanu nǹkan báyìí kọjá o a máa ṣe bíi pé Ọlọ́run àwa lọ́lọ́run Ọlọ́run tó dá wa gan ó wà wọ́n bù Ọlọ́run tó wá dá wa gan ó wà ó rẹ̀rẹ̀ sílẹ̀ kò ṣe gàràgàrà mọ́ wa tó bá ń wo gbogbo nǹkan tá a bá ṣe láyé yìí yóò máa kò ní sẹ́nìbọ̀dì tó máa wà láyé mọ́lẹ̀ ní everybody máa finish ni ṣùgbọ́n kò sàmì ẹ̀ṣẹ̀ èèyàn máa ń sàmì ẹ̀ṣẹ̀ kí ẹ máa ṣe bí kangaroo ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ọmọbìnrin yẹn ìyàwó Muyideen better go back home now and go and love your husband if you are there more before for that guy tó bá ti lè love ẹ o lè sùn yàrá kan pẹ̀lú bọ̀bọ̀ yẹn o lè mú bí ọkọ wàá máa gossip ẹ wàá máa fẹjọ́ ẹ̀sùn bí pé kó ń nà pa fún ẹ gbogbo tó bá ṣe nínú ilé bí orí bí ìgbẹ́ni wàá máa ní ó ń tọ́ mi ó ń kọ́ yín mi Àgbàlá Gabriel ní bí nǹkan tí marriage jẹ́ òun kọ́ yín bọ́bà tó bọ́bà ní tó bá dẹ̀ ti jí láàárọ̀ báyìí wàá máa ní sà kí ni mo fẹ́ sà ṣé kí n bomi sí bathroom kò ń ṣe èèyàn ní marriage o gbogbo nǹkan tó máa sọ fún yín tẹ́ bá ti fẹ́ marry o ẹ máa bomi sí marriage fún ẹ máa bomi sí bathroom fún yín o no àmọ́ pé ṣé inú ilé yín tó kọ́ yẹn gan-an ṣé wọn ò ṣe ṣáwà sílẹ̀ lóye máa lọ wá bomi káàkiri ní wọ́n máa ní ó bá lọ pọn mímbù kan láti wọn ò ṣe ṣáwà sílẹ̀ fún yín